Ìjà táwọn èèyàn rò kó wà láàrin gbajúgbajà ọkùnrin adẹ́rìn-pòṣónú orí ẹ̀rọ ayélujára nì tí àwọn olóyìnbó ń pè ní skitmaker ìyún Adébáyọ̀ Ridwan Abídèmí tó pé èèyàn mọ̀ sí Isbeyu àti gbajúmọ̀ olórin nì tó tún jẹ́ olùdásílẹ̀ àwọn rédíò káàkiri ìyún Ajínrere Yínká Ayéfẹ́lẹ́. Ìjà náà ó mà ti parí bẹ́ẹ̀ làwọn méjèèjì jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú báwọn èèyàn ṣe ń gbọ́rọ̀ náà kiri lórí ẹ̀rọ ayélujára kò rí bẹ́ẹ̀ o, àwọn ti yanjú ọ̀rọ̀ àárín ara wọn, àwọn sì ti parí ìjà. Ẹ rántí pé inú ọ̀sẹ̀ tá kọjá yìí ni ariwo ńlá sọ lórí ẹ̀rọ ayélujára táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Isbeyu nígbà tí ó gbé Yínká Ayéfẹ́lẹ́ wá sórí ètò tó ti máa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fáwọn èèyàn, tó sì jẹ́ pé lẹ́yìn àsìkò tó ń fọ̀rọ̀ wá Yínká Ayéfẹ́lẹ́ lẹ́nuwò ni ló kọrin fún pé if you are happy and you know stand up, ètò túmọ̀ sí pé tó inú ẹ bá dùn ó yá dìde. Ṣé kúkú mọ̀ pé Yínká Ayéfẹ́lẹ́ kò lè dárìn, orí kẹ̀kẹ́ ló máa ń jókòó sí nítorí ìjàmbá mọ́tò tó ní lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ṣùgbọ́n tó jẹ́ pé ojú tí Yínká Ayéfẹ́lẹ́ fi wo ọkùnrin náà ó dàbí pé inú ẹ̀ ò dùn, ó sì jàn lójú ẹ̀ pé Isbeyu fẹ́ máa fi ṣẹlẹ́yà lójú gbogbo ayé ni pé kò lè dá dìde. Látìgbà àti fọ́nrán èyí ti jáde sórí ẹ̀rọ ayélujára ni làwọn èèyàn máa ti ń sọ̀rọ̀ burúkú sí Isbeyu, kódà àwọn kan ò mú ọ̀rọ̀ náà di kékeré. Èpè ni wọ́n ń gbé ọkùnrin náà ṣẹ́, èpè ṣìbó mọ̀ pé aláàbọ̀ ara ni Yínká Ayéfẹ́lẹ́, wọ́n mọ̀ pé gbogbo ayé ló mọ̀ pé kò lè dá dìde, ó léwo ló wá dé tó fi ń yẹ̀yẹ́, tó ń fi àbùkù ara rẹ̀ tó fi ń ṣe ẹlẹ́yà lójú gbogbo ayé lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nígbà tí ìròyìn káàkiri pé pẹ̀lú bí Yínká Ayéfẹ́lẹ́ náà ṣe ba ojú jẹ́, bó ti ẹ̀jẹ̀ pó padà dìde ní agídí lọ́jọ́ náà, wọ́n ní inú ń bí sí Isbeyu àti pé ìjà ti ṣẹlẹ̀ láàrin wọn tí ọ̀rọ̀ tí Isbeyu sọ náà sì dùn. Ṣùgbọ́n ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ 27 oṣù karùn-ún tá a wà yìí, ìlà àwọn méjèèjì fòpin sí ọ̀rọ̀ yìí ó pé kò sí ìjà kankan láàrin ara wọn, àwọn ò sì bínú síra wọn. Lásìkò tí Yínká Ayéfẹ́lẹ́ ti iléeṣẹ́ rédíò Fresh FM tó ń ṣe ètò fún àwọn ọmọdé ìyún lọ́jọ́ àyájọ́ àwọn ọmọdé Children's Day, òní Isbeyu náà máa wá síbẹ̀ tó sì jẹ́ pé lójú gbogbo ayé lórí ìtàgé ìyún tó lóyìnbó ń pè ní stage ènìyàn Yínká Ayéfẹ́lẹ́ ti jẹ́ kó di mọ̀ pé kò síjà o, tó sì gbé Isbeyu ìpè kó wá sọ̀rọ̀. Isbeyu náà tún sọ̀rọ̀ pé kò sí wàhálà láàrin ara wọn, kódà ọ̀rọ̀ tó sọ tó àwọn èèyàn gbé kiri tó di wàhálà ìyún if you are happy and you know stand up, ó tún tú ọ̀rọ̀ náà sọ fún Yínká Ayéfẹ́lẹ́ táwọn méjèèjì sì jọ rẹ́rìn-ín tó sì jọjọ ojú mọ́ pé àwàdà ní Isbeyu ń ṣe o, kò fòun ṣẹlẹ́yà àti pé ìjà ti tán, ogun sì ti dópin, pé káwọn èèyàn kan sinmi ogun àti àròyé lórí ẹ̀rọ ayélujára.